Aláròyé máa wí o. Aláàfin ti sọ̀rọ̀. Èyí ni ìdí tí mi ò ṣe tí ì ṣe àbẹ̀wò sọ́dọ̀ Ọọ̀ni tilé Ifẹ̀. Aláàfin tìlú Ọ̀yọ́ Ọba Abímbọ́lá Akeem Ọwọ́adé ti sọ wípé àìsí Ọọ̀ni tilé Ifẹ̀ ọba ẹni ìtàn Adéyẹyè Ògúnwùsì lórílẹ̀‐èdè Nàìjíríà lọ́wọ́lọ́wọ́ ló fà á tí òun kò ṣe tí ì ṣàbẹ̀wò sílùú Ilé Ifẹ̀. Ìlú Kútà nípínlẹ̀ Ọ̀ṣun ni Aláàfin Ọwọ́adé ti sọ̀rọ̀ náà lásìkò tó ṣàbẹ̀wò sọ́dọ̀ Olówù Kútà Ọba Adékúnlé Màkàmà Oyèlúdé lọ́jọ́ 3 oṣù kẹfà ọdún yìí. Ṣáájú ni Ọba Màkàmà ti sọ gbangba fún Aláàfin wípé àti òun àti Ọọ̀ni Ilé Ifẹ̀ gbọ́dọ̀ fọwọ́sowọ́pọ̀ tí wọ́n bá fẹ́ kí ìran Yorùbá kó tẹ̀síwájú. Ọba Oyèlúdé ṣàlàyé wípé àwọn ọba méjèèjì ni Ọlọ́run fi ṣe orí fún ilẹ̀ Yorùbá, wọ́n sì gbọ́dọ̀ ṣe ara wọn lóṣooṣù ọwọ̀ láì gbọ́ ọ̀rọ̀ ẹ̀yìn tàbí wọ́n ní wọ́n pé kankan. Olówù Kútà sọ wípé àìsí ìfẹ́ àti ìṣọ̀kan ti mú kí ọ̀pọ̀ nǹkan rere dùn ìran Yorùbá, ṣùgbọ́n àyípadà gbọ́dọ̀ wà báyìí tí Aláàfin Ọwọ́adé bá bẹ̀rẹ̀ àbẹ̀wò yìí. Ó ké sí àwọn ọba méjèèjì láti ṣàwòkọ́ṣe ìbáṣepọ̀ tó wà láàrin Sultan ti Sokoto Muhammad Sa'ad Abubakar kẹta àti Shehu ti Borno tó fi jẹ́ wípé kò sẹ́ni tó lè gbọ́ ìjà àwọn méjèèjì. Màkàmà fi kún ọ̀rọ̀ rẹ̀ wípé bí ìkùnsínú bá wà láàrin wọn kò sẹ́ni tí yóò gbọ́ níta títí tí wọn yóò fi parí rẹ̀ láàrin àwọn méjèèjì, èyí tó sì jẹ́ kí àwọn aráàlú máa bu ọlá fún wọn nígbà gbogbo. Ó sọ síwájú wípé Aláàfin Ọwọ́adé gbọ́dọ̀ rí wípé ìfẹ́ wà láàrin òun àti Ọọ̀ni tilé Ifẹ̀ títí dé orí àwọn ọba tó kù, pàápàá jùlọ lásìkò yìí tí ọmọ Yorùbá Ààrẹ Bọ́lá Ahmed Tinubu jẹ́ olórí orílẹ̀-èdè wa Nàìjíríà. Nígbà tó ń fèsì, Aláàfin Ọwọ́adé dúpẹ́ púpọ̀ lọ́wọ́ Ọba Oyèlúdé fún àwọn ọ̀rọ̀ tó sọ eléyìí tó ṣe kókó. Ó ní kò sí aáwọ̀ kankan láàrin òun àti Ọọ̀ni tilé Ifẹ̀, àìsí nílé bàbá náà ni kò tí ì jẹ́ kí òun dé ọ̀dọ̀ rẹ̀. Aláàfin ṣàlàyé síwájú sí wípé kóun tó jọba lòun ti máa ń rí gudugudu méje tí Olówù Kútà ti ń ṣe lórí ìgbélárugẹ àṣà Yorùbá, bẹ́ẹ̀ nínú òun sì ń dùn sí i. Ó ní pàtàkì àbẹ̀wò òun káàkiri láti kó gbogbo ọba ilẹ̀ Yorùbá papọ̀ fún ìtẹ̀síwájú ìran náà. Òun sì ti ṣetán láti ṣiṣẹ́ papọ̀ pẹ̀lú Ọọ̀ni tilé Ifẹ̀.